بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إن شانئك هو الأبتر آمين. مفتاح إلى نبي gbogbo àwọn àgbàlagbà sọ́rọ̀ Islam tí wọ́n ti lọ àwọn tá a mà ó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa ní Ásámù gbogbo àwọn adájọ́ bàbá ń lọ àwọn pẹ̀lú bàbá ní Ásámù ni àwọn bàbá wa òru bàbá sẹ̀ àlọ́ bàbá bó òru nù àwọn náà kọ̀kọ́ kú anágún tó wà lọ bá wọn adájọ́ àgbà ẹ̀ẹ́dẹ̀ mọ̀ pé kì í bínú. Vamos a la catedral de Guyana, como le dije, vamos por la comanda. Ahí le conté un yabón loco. Ama a Ule, ¿verdad? Esa es lo que va a hacer, ¿no? Me va a dar lo que vamos a decir. Y vino si quiere. Apa orang ni nanti, tu jodoh lah orang ni. Tak ada jago winu. Apa burung ni bukuan. Apa bawa apa apa. Bapa lalu dia beda. Wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n pèsè bàbá wa lájẹ́ àgbà ní gbogbo wọn ti lọ ìwádìí kà wọn máa kéwù bàbá wa láwàáyé iwájú bẹ́ẹ̀ ni wọ́n jòkó wọ́n wá sí àgbáyé ìbẹ̀rẹ̀ ní ìjòkó káwá wo sílẹ̀ díẹ̀ lóṣù tó gbọ́mọ táwọn lájẹ́ àgbà ń bí ti ń pọ̀ kankalẹ̀ tí ó sọ lálẹ́ ní gbogbo ẹ̀ ní ń wò kalẹ̀ ní yín wo ẹ máa wọ gbogbo ẹ̀ ìgbà wọn náà wọ́n jòkó àdìsá oníkókò láyìnbá alájà Abdulkarimi lókè àgbèrè ni àbá tó kí àwọn Abdulkarimi Yusuf àwọn ní sùúrù pọ̀ wọ́n pọ̀ báwọn kátó wá pé bàbá wa rankadi rọ̀nba kẹbàràkẹ abdulmọ́tọ́lì habẹ́lì èèyàn dáadáa rọ̀nba kẹ gbogbo wọn. aláàjì wa sàkásà ní àwọn náà wọ́n dákẹ́ wọ́n mọ̀ wúyẹ̀ báyìí wọ́n bá sì sórí fún ẹnìkan ní mà. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. ọjọ́ ọ̀la ọ̀pọ̀ yẹn lérò púpọ̀ almustaqbal gay ọjọ́ ọ̀la sábà wọn púpọ̀ a sì máa bà yẹn lérò. Ẹ gbogbo wa tá à ń bẹ yàn yìí wọ́n bá ṣe bí ẹ̀gẹ́ kan pẹ̀tọ́ yẹ ká tún máa bẹ̀rù lẹ́yìn Ọlọ́run ká dàrá lọ́kàn ìlàjò kú ìdísì ta ni ó jẹun ọmọ ta ni ò ní jẹun ọmọ gbogbo wa là ń bí mọ́ ní ìṣẹ̀lẹ̀ nítorí ká bá jẹun ọmọ ni ta ni ó wàá jẹ ta ni ò ní jẹ àwọn méjèèjì láti bẹ̀ ní kò ní jẹ níbẹ̀ ní yóò jẹ níbẹ̀ni ẹ̀wù kádàrá wọ́n bá ti kọ́nà ó sì pamọ́ àfa ṣéèkì ọ̀pamọ́ wọ́n bá ti kọ́nà bá mi àwa ni ẹlòmíì ò ti kú déwu bá a bá rí kádàrá ni ẹlòmíì ẹni lọ́lé kéwù kankan kò sí ní lọ́lé ìwé kankan yóò fi tọ̀ nígbà tí ẹ̀ka gbé ẹ̀dẹ́ nílẹ̀ níwò yìí àtúmọ̀tì ẹ̀ ní níláárí yọ̀ọ̀kan máa yí ńlẹ̀ ni. nígbà bá ti rí tí ó ti rí pé ọ̀la ni almustaqbal gayb afáwàgbà ahlan wa sahlan afáwàgbà ni àwọn wà sí àgbáyé nù láàrin èmi rẹ̀ abẹ́ ìwà Islam ọ̀dọ̀ bá a sí. Abájẹ́ kan bí àdúrà ni wọ́n ní kémi ọwọ́ àti tó orí mọ̀jẹ̀ pàkúta sọ̀rọ̀ ká àfa àbáwá sọ yìí. Àfa ìbáwá sọ̀rọ̀ pọ̀. Akiru yaumi sawfa yanalu majda. Gada yabqa ala arshin ata'i. Gbogbo wa máa ń tẹ̀lé lọ, à ń tẹ̀lé kádàrá lọ, tí ọ̀sẹ̀ tó bá bí wọ́n ṣe rùkà. Gbogbo àwọn afáwọn tí a kà á lè rìn nígbà àwọn alájí àgbà ń bẹ àwọn pàdàlagbà ni wọn bàbá wa ló mọ́ta àwọn pàdàlagbà ni wọn bá àwọn alájí àgbà ń bẹ torí àwọn náà bọ̀ wọ́n àṣírí wọ́n sì jókòó lọ́wọ́ tó bàbá bẹ̀ mú pípọ́n
èèyàn ọmọ gbàgbà ni wọn kí ni àwọn alájà gbà kó láyé sí náà yìí àwọn tó sẹ́kù nù wọn àgbà sì sọ sí wọn la immediately. kí ẹ bá mọ̀ pé wà níyì ọlọ́run ní bàbá wa lájẹ́ àgbà tó yàtọ̀ pọ̀ káwọn ẹ̀rẹ́ nìkan fẹ́ jọ àlájẹ́ àgbà sùn la ilaha illallah magaji mi ọ̀ya wèrè rẹ̀ bí wọ́n fẹ́ bí ẹ̀sùn lọ́wọ́ ni. ìkàmáyà gbogbo ọ̀nà magaji dàda àdàrú lẹ́rú àwọn ọ̀dẹ̀ má dàrú ẹ̀ má dàrú ọjọ́ bàbá rẹ̀ ní ọjọ́ bàbá rẹ̀ ní àwọn arẹ́ nìkan fẹ́ bí àlájẹ́ àgbà sùn. wọ́n ń jà ládùúgbò kan ìrẹsọ̀ àdúgbò náà ìró wa kan bàbá wa àlájẹ́ àgbà àwọn amẹ́lẹ̀ kalẹ̀ ẹni wọ́n mú lẹ́yìn bẹ́ẹ̀ láyé nù wọ́n wá níbẹ̀ salamu alaykum wa rahmatulah àti ìjà ni láyé yìí ṣé àwọn ọ̀gbọ́n jáde ó sì ọ̀rọ̀ àtàtà láti mẹ́ta bá nẹ́bí ọ̀sẹ̀ rẹ̀ ní àgbẹ̀ padà àwọn ọ̀rẹ́ mi mú ilé wa àlẹ́ bẹ́ẹ̀ sì padà wọn ò sọ kálí màgá wọ́n sì padà wọ́n ní káwá bá wọn dá sí nígbà wọ́n ní gbogbo ẹ̀ wọ́n sì bọ̀rọ̀ padà wọ́n sì ń lọ ilé náà dá àwọn olùdó nínú. الكمال بأرضنا أعجوبة àwọn anulẹ̀ náà àwọn òdòdó ilé wa ọ̀dọ̀ ẹ̀ nílé tàníyànyà ilé dá. ètò ọlọ́run nìyẹn o kì í ṣe kankan ètò ọlọ́run pẹ́ ni mo gbà fún lẹ́kàlá gbogbo yìí. الكمال بأرضنا أعجوبة tí wọ́n rà ní àgbà tí wọ́n yìí wá gbọ́ wá sí ó ti mọ̀ pé ó ti di ìbádà bẹ́ẹ̀ mi ìwọ tí ọba rí wá sí wa yóò sì dàbí pé nǹkan ṣe. yáyà ikú mo sí orun mú sùn yìí. aago mẹ́fà bò wọ́n ti fẹ́ parí. kò sì kéwú lọ́dọ̀ àlàjì àgbà. ó sì wá fẹ́ràn àlàjì àgbà báyìí. ẹ mọ̀ pé eré èèyàn fẹ́ràn ẹni tí ìrọ̀lẹ́ ọ̀fẹ́ bí ẹ̀sùn wọn ò fẹ́ kí ọmọ sùn rí. bàbá ò fún yàn wípé eríire ọ̀dà nígbà àwọn amọ́tò wọlé ẹ̀gẹ̀ ní búyàn kò ní yí ọ pẹ̀lú tó wà ní. ìlà ìkàmọ́lá ní àwọ̀dúnlá ọjọ́ bàtọ́. ìtọ́wà fún ọ̀dà ó sì náwó sí mo ní kò ní yí ọ. àlìfí zamani mọ̀ṣábàwò bí kàmáàlì. Ìlọrin ọba ní pé kàmáàbù ṣe báyìí fún mi kò sọ́dún ẹ̀ ẹgbẹ́ ẹ̀ tó èso bàbá ọ̀sẹ̀ nìkan rí nígbà tí ń sì ń kú bí jọ́dá ni tí wọ́n kó láyé wọ́n fún wọn lẹ́kọ̀ọ́ ọ̀hún tán àwọn kan wá bẹ èyí wọ́n wá fẹ́ bẹ̀ mí wá sí wọ́n wá lọ bá wọn ẹnìkan bẹ tí ń fàtẹ́kù sí wọn. wọ́n náà bàbá ní kọ́ wọlé ọba wọlé wọ́n á bẹ̀rẹ̀ sọ́dọ̀ kó súnmọ́ wa dáadáa wọ́n á ní láti ní báyìí wọ́n wá bá mi wọ́n náà fẹ́ kọ́ wá bá wọn ṣe wá sí gbogbo bó bá ti ṣe kó ṣe pẹ̀lú wọn àmọ́ kọ́ ọ lọ wọ́n ní àfàkùnrin ní sílẹ̀ àwa wà ń bẹ̀ ọmọ ìkànnì àwọn ọmọ obìnrin wa wọlé ọba wọn sunkún bàbá ní ẹgbẹ́ wo ló ń sùn ẹ tún débi mọ́lẹ̀ kí èyí tí ẹ̀ ń tẹ́ ẹ̀lẹ́bí yóò ti tó ẹjẹ máa lọ tèmi ẹ sì fọkàn balẹ̀ ẹ̀yìn mi ò ní dàrú mo ti sọ yìí fún lọ sọdà ẹni ọkàn ní gbọ́ bẹ̀. ìlà ìkàwálà bí àwùjọ ọjọ́ bàtọ́. ọba wo ẹgbà bọ̀ bá rí wo bàbá wà lájẹ́ àgbà èèmọ̀ kan bá àwọn èèmọ̀ ọlọ́run tọ́lọ̀ ń dá nìyẹn. àwọn kan bẹ́ẹ̀ lórí yìí wọn ò kéwú lọ́dọ̀ àlàjẹ́ àgbà wọn ò kéwú lọ́dọ̀ babalágége wọn ò kéwú lọ́dọ̀ babalágbàjì wọ́n sì ní àlùbáríkà wọ́n bẹ́ẹ̀ lórí àfáà ni wọ́n wọ́n mímọ̀ sí ni wọ́n nítorí ọba kù ní ọjọ́ tiẹ̀ bàbá bá lẹ́nu ìgbà tí ń bá wọn fa sọ ya mọ́lò àwọn bàbá wọ̀nyí la ẹ sábà ẹ má wí gàgà ẹ má wo tí ó ṣẹlẹ̀ àyè máa ta àgbọ̀lọ́dún yìí lọ́dọ̀ àwọn àfáà ńláńlá orí mímọ́.
مشبه بكمالي. ayé tá a gbọ́ lórí àìmọ̀ bóyá mo pè ẹni ọba mú kọ́ bàbá tọ́ba yẹn sínú ẹ̀ láwẹ̀ ó yọ tọ́lú ìbáyà ìmọ̀. إلا الكمال بأرضنا أعجوبة. àfáà ló wá sí ẹjọ́ bọ̀lẹ̀ ẹ̀rọ ọlọ́mù ká ó bú bàbá tó bí ọmọ ó bú ọ̀yẹ̀yẹ̀ ọmọ tí bàbá wọn tó bú ó bú ọ̀yẹ̀yẹ̀ ọmọ tí bàbá kejì tí wọ́n wá bí tí ń bọ̀ látara bàbá kẹta lọ ọ̀yẹ̀yẹ̀ wa ni wọ́n ń sọ̀rọ̀ ni wọ́n ń sọ̀rọ̀ ni wọ́n ń yè owó yàn lásán gbangba owó bàbá rẹ̀ owó àbúrò bá bẹ́ẹ̀ owó wọn lásán ń ta owó ìkúwì sí wọn owó ìtẹ́nìkan òwúrí owó ìsí wọn dá níta gbangba táyé gbọ́ tó ní bísíkì tó ní gbogbo ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ wọn ṣàdúrà fún ọmọ tí wọ́n bí ẹ̀yin tẹ́ ẹ bá jọ máa kéwọ́ ọmọ tí wọ́n bí ẹ̀yin nu òun nu bẹ́ẹ̀ bá máa sọ̀rọ̀ ẹ̀yin aláàlá ṣe bàbá. إلا الكمال àdìtúnú ẹ̀mú. إلا الكمال بأرضنا أعجوبة. ọmọ akẹ́kọ̀ọ́ wá sí àgbáyé ni ní ọ̀lá ẹlẹ́lẹ́ pósítà ọmọ tó bàjẹ́ tó bá mu ibi tẹ́lẹ̀ mi ń wọ̀ nulẹ̀ èmi ń wọ̀ pẹ̀lú àfáàní nínú ilé tó yá wọ́n sùn ẹ̀wọ̀n kékeré nílé àwọn àfáàní lọ́wọ́ kékeré àwọn yàrá lọ́ bá wọn kò bá rí wọn níwájú máa gbọ́ lórí bẹ́ẹ̀ ni wọ́n sùn náà ní wọ́n máa gbọ́ pàtẹ́ ẹsẹ̀ wọn bá fẹ́ di lọ́wọ́ ọjọ́ mi pẹ̀lú àti ẹsẹ̀ wọn bí kú fún ìrora lọ́wọ́ àwọn náà wọ́n ní kọ́ wọn ò sì ní bí èmi ò ní lè tẹ ká ẹsẹ̀ àwọn ọmọ nígbà tó wá fọwọ́ tì mú ni ó sọ́rí ó ní ìsọ̀tọ̀ ẹ̀yìn bẹ́ẹ̀ rẹ̀. tòdìkọ́ ọmọ kí wọ́n wá sábà yìí yáyá. àwa pọ̀ gan àti èlòkà bóyá lóka bàtáyà lóka ọmọ kéwẹ̀ ẹni ẹ̀yin ọmọ wa lẹ́yìn ọmọ wa lẹ́yìn. هل في الزمان مشبه بكمالي. adékùnmọ̀ bí ẹ̀ ń bọ̀ ẹ̀yọ̀ kan àwọn ẹ̀gbọ́n tó adékùnmọ̀ bí wí ẹ̀yà àfa ẹ̀yà àbí àgbẹ̀rì ẹ̀gbọ́n tí ọmọ nínú. هل في الزمان مشبه بكمالي. ìjà rínú ìgbà yìí ìjà rínú àsìkò yìí ìjà rínú ayé tá a lò lọ́wọ́ yìí ìjà rínú ìlú tá a wà yìí ìjà rílẹ̀ mẹ́rin ìwú yìí ìjà rílẹ̀ bèbè ẹ̀ ẹ̀ lè fi gbé bàbá wà lájẹ́ àgbà. الله كمله بكل فضائل. èmi pẹ̀lú ẹ̀ka lọ́lẹ̀ kéwú wọ́n mú a lọ ní àfáàgbà náà mú ni ẹ fún mi lọ́wọ́ yìí wọ́n ti rí àfáàgbà ti rí àlàdé àgbà sẹ́wọ̀n níyì ọlọ́ọ̀ni lè yàtọ̀ fún àwọn tó ń bínú lé ní ẹ fún mi lọ́wọ́ yìí àfáàgbà tọrọ ọmọ kéwú wọ́n fà wá nísìnyí wọ́n mímì náà lọ ni wọ́n ti mú ọlọ́run wọ́n mímì náà lọ ọlọ́run kan àríkà ojú ara wọn lọ. الله كمله بكل فضائل. gbogbo nǹkan ọlọ́run ti fi dá àwọn àlàjì àgbà lọ́lá pátápátá ọ̀fọ̀rọ̀ dá wọn lọ́lá wọn ò sì sọ rí ẹ̀yọ kátàjì ni dànù nínú kátàjì òfò orí àrùn kò sínú kátàjì àlàjì àgbà. ẹ̀wò tó sọ́nà ọlọ́run náà bàbá wọ́n ní iye ọlọ́run ni o bẹ́ẹ̀ bá wá ń tẹ̀ wọ́n tẹ̀ ń tẹ̀ àwọn bẹ́ẹ̀ bá fi àṣàfùnà ẹ̀ máa bẹ́ẹ̀ bàbá náà bàbá wà gbà wọ́n ní iye ọlọ́run ẹ̀yẹ́ máa bẹ́ẹ̀ lọ́wọ́ wọ́n bá wà ní iye ọlọ́run ni atún abẹ́lá ṣe ni àwọn ọ̀rọ̀ adé. الله كمله بكل فضائل. والله شرفه بكل نوال. ìbọ̀lẹ̀ dé jẹ́ka tí ọ̀dà ń lò tàn àlàjì àgbàlẹ̀ kò sí ọlọ́run pé wọn púpọ̀ nínú wa ọlọ́run pé bàbá wà lájẹ́ àgbà láàrin ẹbí ọlọ́run pé bàbá wà lájẹ́ àgbà láàrin ọmọ kéwú bí bàbá àgbà wa dábàá ṣe méjì lókè ní ọmọ kéwú máa ń lọ èmi ní kọfẹ́ sọ̀rọ̀ àwọn ọmọdé mọ̀ nípa wọ́n ti gbé ẹjẹ́ àgbọn tí ájì musa bọ́lá ń tàwí èyí tí ájì musa bọ́lá ń tàwí látẹ̀lé ẹ̀wò gan ọmọ kéwú nù wa
àti musa bọ́lá dà dáàdì mi nù ẹ̀rí pé báwọn wá kí mi wò délẹ̀ 1982 nù ọjọ́ wọn ṣe ìyàwó 1982 ìjọ náà mo bẹ̀rẹ̀ nọ́ọ̀sì jíjà lọ́dọ̀ wọn mo ti bẹ̀rẹ̀ nọ́ọ̀sì jíjà àwọn ajá nọ́ọ̀sì tánlẹ̀ wọn bá ṣe wọ́n sí mi n ò sì já ọba bọ́ wájú àlàdé ìbá já nọ́ọ̀sì bí ìdí ya kìíní ìfẹ́ pọ́ọ́lẹ̀ fún ìṣe ọmọ kékeré ń wo gbogbo ẹ̀ náà di báyìí lọ́jọ́ náà ó sì wà kára kan tí ò tó ra wọn báyìí. bàbá wa lásẹ̀ ọlọ́run àlékún àlàáfíà rẹ̀ gbogbo ọmọ bá ṣe fún wọn. àmín. bàbá wa lásẹ̀ wá ní ké máìkì ìfẹ́ pọ́ọ́lẹ̀ wọ́n wá dìde wọ́n wá wájú àwọn ẹlẹ́dẹ́ gbà wọ́n wá fọwọ́ di ọwọ́ mi wọ́n wá dì mú papọ̀ mọ́ máìkì báyìí àwọn méjì làwọn àjọ bá máìkì mi. wọ́n jẹ́ lẹ́sìn ọlọ́run láti musa bọ́lá ń ta yìí àwọn ọmọ tí yàrá òní bíi nísìnyí ọlọ́run ọmọ bíi tí wọ́n ti dà. kálukú ní ó ní tàn tí wọ́n máa kọ́ lẹ̀ tó o bá ń sẹ́nu lé yín máa kọ́ lẹ̀ kéwù tiẹ̀ tó o bá ké tó o bá fi ya wèrè nu lé yín máa kọ́ lẹ̀. àwọn olùkọ́ mọ̀lẹ́wọ́ bíkú ìfọ̀tọ́ ilé. àdúgbò bàbá alájẹ́ ìbàlẹ̀ wà yìí ẹni ò lè sọ pé bàbá ṣe báyìí fún mi láì dá àfẹ́jọ́ bá ṣe lọ. ládùúgbò ìdíjọ́ yìí kò sí olú ẹ̀ ká tó wá kó didi Ìlọrin ẹ̀yin tẹ́ wá ń gbọ́ wá sí baba ẹ̀yin olólùfẹ́ baba ẹ̀rí èèyàn tẹ̀lé ẹ̀rí èèyàn fẹ́ràn. àwọn àwọn àjọ máa kéwù bọ́ba yẹ pé àbá tún wáyé bàbá wálé àdé ti ń sọ yìí ń gbọ́ wà bọ́ sórí Facebook tó bàbá kan ní wọ́n ní àtún wáyé lórí rí ọ̀gbọ́n yìí bọ́ba jẹ pé àbá tún wáyé ọmọ tí wọ́n lè jẹ́ àgbàdo nìkan lówó sí ni. wallahu sharrafahu bikulli nawali. wallahu sharrafahu bikulli nawali. gbogbo bí yóò tó ti lè kéwù wọn máa kéwù náà bá bẹ̀rẹ̀ yìí gbogbo bí yóò tó ti lè kéwù ìwà rẹ̀ ni ọ̀tọ̀ ni. ìwà ni ọ̀tọ̀ ni sì lọ ní ládàbí gbogbo ẹni wọn fẹẹ rí kéwù rẹ lò láyé ọgbọ́dọ̀ ló kọ wa ládàbí ọgbọ́dọ̀ wà nù kéwù rẹ ebi ládàbí ni sèta lò ní láfi sépèlè lò ní kọlẹkọ ni òsìkìlò lẹ àdàmà kìlọ kan bẹ́ẹ̀ dúpẹ ìwọlọdà mi nù kẹni ìwọlọdà mi nù kẹni odòwò nù kẹni kìlọ kan Ọlọ́run tó ní gbogbo nǹkan pé òsìkìlò lẹ àdàmà gbogbo yẹ tẹríba odò wà ní wáyé ní kékeré ọdáhùn nínú náà ọdẹlẹ inú ẹrọ̀fọ̀ náà tó fi dá èmi lọ fàṣẹ dé lọ́wọ́ pé kí n pé wọ́n lọ bu wa wọ́n bu bí ọ̀gá wọ́n bu bí okú wọ́n bu funfun wọ́n bu dúdú wọ́n bu pupa wọ́n bu ọ̀yẹ̀mí wọ́n bu nígbà ọwọ́ máa gé máa tún gé ta ó dúró wa ní báyìí ni o. Ọlọ́run lọ́dẹ ní ẹ̀kọ́ ó ní yes accepted. Ó dé lórí ibú ó ní accepted. Ọ̀dẹ̀ ní tí wọ́n máa ṣègbèrè ó ní accepted. Ẹ fi làákà ìgbọ́rọ̀ ni o ọmọ tí bàbá rẹ̀ ọba gbádùn bẹ́ẹ̀ ni á sọ pé bàbá rẹ̀ ọ̀rọ̀ ọmọdé. Sí rè. Accepted lè gbèlè gbogbo èrè. Ẹ máa bá lọ gbogbo bí yóò tó ti lè dé o dákun tẹríba fún wọn lórí yìí àwọn àmọ́mú wájú àwọn àmọ́mú tó ń ké sí ìdí ìnáwó yẹn wọ́n ní àlùbáríkà o àwọn àmọ́ ní sí ìdí ìnáwó dá mọ́tà kí màmá yẹn wọ́n ní àlùbáríkà torí pé àlùbáríkà ìtìjú ládàbí ni wọ́n fi lọ́ọ́ ké lọ́dọ̀ àfa wọ́n sì ń lò ọ̀bẹ tó ní wọ́n ládàbí bí ó sì kó lára wọn wọ́n ti gbàgbé àfa wọn. Wọ́n ò sí lú jìbìtì ilé tó ń bẹ̀rẹ̀ lẹ́wọ̀n ilé alájà àbáná lẹ́wọ̀n bẹ́ẹ̀ kọ́mọ́dá yìí àbálá kékeré lẹ́wọ̀n gọ́ọ̀mù torí wọ́n bẹ́ wọ́n tí wọ́n kọ́ náà nù ẹnu àgbájì ilé àbálá àgbájì ẹ̀wọ̀ tí wọ́n á ń kọ́ lónìí ẹlòmíì ń kọ́ lọ́wọ́ nísìnyí wọ́n pé ha dọ́là bá sílé kò sí tọ́kàn bẹ̀rẹ̀ àbáhàn Wàsíù ni ọ wà ẹ máa sí
a sì mọ àwòrán yín wájú ọlọ́run kó fọwọ́ náà ìtẹ́sí àmọ́ àwòrán yín wájú ọlọ́run báyìí sẹ́ẹ̀rí ọ̀pá kọ̀ọ̀tù tàwọn táyísì fíúrì gangan ọ̀pá kọ̀ọ̀tù kọ́ wájú ọlọ́run ẹ̀rí ọ̀pá kọ̀ọ̀tù àwọn màláíkà tí wọ́n bá ju sí àfa mi eriri ọjà lọ́wọ́ òwe padà síbẹ̀. ìyá àmì ládùúní àgbẹ̀mí mọ́tì ìnà. ẹ máa bá ayé ìṣòro ẹ máa dàrú ìṣòro tó bá wọn fàtà kí wọ́n lọ wa èwo ló ṣe gbogbo táwọn ṣe láyé lónìí ìjọ ti Facebook ń bọ̀ láyé àmẹ́wàá. ìyá àmì dàmàdàmàtì kùlùhà làfànà. àmẹ́wàá Islam. dàmàdàmàtì kùlùhà làfànà. ẹja ṣàdúrà wọ́n fẹ́ ṣàdúrà ìdí ọwọ́ àti mi mo ti ní wọ́n fún mi jọ kan èyí ní ìdíwọ́ ni àmọ́díwọ́ rẹ ni èmi mo ní kó lè afẹ́ wàsílámù lọ́jọ́ kó dáadáa afẹ́ wàsílámù ní kó sí mi lẹ́nu ní ìgbà tá a wà ní Diamond 8.7. àdúrà tá a ṣe lónìí ǹjẹ́ ẹ̀ mọ́ àfàwọ̀ àgbà tó kúrẹ́ mọ́ fọlọ́mbì o àfàwọ̀ àgbà ti ṣàdúrà fún wa àfàwọ̀ àti tọmọdé wúlò báyìí wọ́n wá sí àgbáyé náà tó nù ọlọ́run sọ̀rọ̀ yà sí ọlọ́run sọ̀rọ̀ fún wá sí àgbáyé lára alájí àgbà púpọ̀ ọmọ tí wọ́n tó sin àfa rẹ̀ ìkẹlá alájí àbàtà jẹ́kẹ̀ ọmọ kulé wọn wẹ̀ mọ́ lọ́wọ́ yanni kí wọ́n lọ bàtà yìí kò kú ẹkú náà ẹ yọ̀dá mi. báà ṣe lọ gáréèjì mu báà ṣe lọ gáréèjì mu ṣẹ́gun sin àbá rẹ̀ ó sì sí à àwọn tó ní ẹ dákun ọjọ́ iwájú yìí náà ni ẹjẹ́ àlòdà rẹ̀ dákun ká fẹ́ràn ara wa àdúrà wa lónìí ẹjẹ́ abẹ́lọ́hùn gbàtà mẹ́fẹ̀ yìí o àtìyàrá àti àmọ́ ìgbà tá a lò lọ́wọ́ yìí ẹjẹ́ abẹ́rẹ́ wọn o ààwẹ̀ kan là ń gbà lọ́wọ́ yìí o ààwẹ̀ ni wọ́n bọ̀ wáyé ẹlòmíì ò ní gbẹgbẹ yọkan lé ní mo fẹ́ lọ ní owó yọkan kátó wá pé yọ ọ̀rọ̀ àpò yọ ọ̀rọ̀ èdùkọ́ yọ sànú ilé ẹbí tí sànú wọn ilé bàbá rẹ̀ títí wọn lọ sànú wọn kì í ní kankan ní sùn wọ́n sì retí ẹ̀ báyìí ó làágbà ẹ̀dí abẹ náà owó tá a fẹ́ fi bẹ lọ́hùn ẹ̀dá ẹ̀dí ojú owó tó ṣe tààrà gbogbo wa náà pé Nàìjíríà sọ̀tọ̀ dáa àwọn bàbá sì sọ fún wa pé ẹ fọ ọkàn balẹ̀ a máa gbé balẹ̀ àárín kankan gbé wà lẹ́nu. àmọ́ èmi tí mo dájà alẹ̀ kọ́mọ̀sí pé ní ọ dájà alẹ̀ tó ọ̀rọ̀ ká sọ dájà ìdí ẹ má bá nà wọn ìwọ ló dájà alẹ ìwọ náà wọn máa gbé wọn náà yílẹ gbogbo àwọn ọjọ́ máa gbé yílẹ ní kéde bọ́ wà ká sọ dání. Ọlọ́run àdúrà yóò kẹ́kọ̀ọ́ fẹ́ síta fún wa lọ́lẹ̀ ní pé wọ́n láti rí. Àmín. ẹni ọba mọ̀ tó máa dúrà yìí Ọlọ́run kò wọ́n láti rí. Àmín. ẹni Ọlọ́run ọba kò láti rí sàkápò Ọlọ́run kò wọ́n láti rí. Àmín. Ọlọ́run fún mi 10,000. ẹ mọ ọdún ọ òbí láti rí Ọlọ́run dàbí ẹrẹ sówó rẹ tó mú bọ Ọlọ́run òbí láti rí. àṣírí bí kò lọ́ka àfa àgínà àṣírí bí kò lọ́ka ń tàn lọ́wọ́ ìdí àmọ́ o àṣírí bí kò lọ́ka o ẹ dàbí ẹni wà lè dé wá kó dé wá dàní ẹni Ọlọ́run òbí láti rí. òbí láti rí Ọlọ́run. tọ 10,000 di mí ni Ọlọ́run èmi Buhari Musa Adélọ́dún Ajíkòbí òbí láti rí Ọlọ́run. Àmín. Ọlọ́run kò tí ẹrú Ọlọ́run ìwọ náà ń bó wá o. Àmín. láàrin owó ìyá Ọlọ́run mọ́sá kò mú láti rí. òun
sí àgbáyé kan ní òun náà ní ṣùwáìbù wà sí àgbáyé 41,000 ọkọlẹ́ ọlọ́wọ́ kó o lásìrí ẹ̀rọ pẹ̀lú ọmọ wa àti níbò ẹ̀rọ wọn mọ̀ tún wọn rẹ̀ ọlọ́wọ́ kó o lásìrí sá. Amina. ọlọ́wọ́ kó o lásìrí ọmọ ìyá mi. ìyá wa sayyidatun nisa àfa àwọn àgbàdo ọlọ́wọ́ kó àṣà ọmọ kó o lásìrí. àmì ṣàdúrà fún ìyá gbogbo wa lọ́wọ́ ni. ìyá wa sayyidatun nisa ẹ̀yẹ́ obìnrin ẹ̀rí àdúrà wọn kọ̀ nínú Allahu akbar. ọlọ́run wọlé gbogbo tẹ́yìn olórí mi ni ìyá wa rówólò ọlọ́run wọlé àkùrọ̀ àdìlà àzí ẹ̀ ní rántẹ̀yìn. Amina. gbẹdẹ wa gba wádìí ìyá wa rìá náà tó wọlé tó bá bẹ kọjá tọrọ fún wọn kí wọn lọsẹ látù wọn ẹ bá fura ọ̀sẹ̀ tí wọn lọsẹ látù ìyá wa rẹ hànà rówólò lọ fún wọn kí wọn àbí lọ ṣe wá sí yóò sì tèrè yàn lálẹ́ ọlọ́run wọn ìgbà tá a ṣe wá sílẹ̀ bàbá tèrè fún wọn àrùn justice sáyé àfàwọn àgbà wọn ní 5,000 ọlọ́run tó kó àwọn láṣìírí. Amina. ṣe é gbọ́ báyìí. àfàwọn aṣíàmọ̀ nasarul Islam bàbá wa òkè àgbẹ̀dẹ àwọn ènìyàn àwọn náà mú wa alájà kúlù òye òkú ń tán. ẹ̀rọ kò bá di pọ̀ ní ìyẹn jẹ̀mọ́ bẹ́ẹ̀ tí ń lọ ní ẹ̀ délé báre ẹ̀ rìn nà kúrò ẹ̀ ní tàdí ẹ̀ tó wọlé lọ́nà ní ẹja ọlọ́jà láyé èmi náà ní ìlú ọlọ́jà lọ́la á tó wọ ọlọ́jà lọ́la ní ẹ̀ ṣàkóso. tọ́ abata lálẹ́ yìí àtúwà bẹ́ẹ̀ ẹ̀ tó yá pàdé lábàtà lálẹ́ yìí náà lápàdé lọ́jà lọ́la ṣàkóso àtọ̀ pàdé ara wa. àfa wa ẹwà Islam àwọn náà ní 500 ọlọ́mọ tó àṣírí àwọn ó sì kú àwọn láṣírí. ẹ̀dá fún wọn ní ẹ̀kọ́ kó wọn ní mẹ́sẹ̀gì wa ẹ̀dá kẹ́bí sí mi ńlá yìí náà bí náà bá tó àwọn tá a ṣe. Bismillahi rahmani rahim. àfa wa Inna a'tainaka bika wanhar. Inna shani'aka huwal abtar. ọlọ́wọ́ àlùbáríkà yẹ ọkọ̀ sà. Amina. ẹ̀dá fún ẹ máa bọ̀ tàbí ó fún wa ní mẹ́sẹ̀gì. Àfa àpáná. àfa ànádà ẹ wá fún wa ní mẹ́sẹ̀gì. òun làwọn èèyàn dúró ní ìlú. Sheikh Ibrahim Ambari al-Imam Kodiya Amano Kasegi Ewa Islam. Àfáà àgbàní láti wọlé. Lọ́wọ́ yẹn lọ́lọ́. Àfáà Ibrahim Agbòho dírẹ́bà àfáàbí. Dírẹ́bà àfáàbí mọ̀ ọwọ́ láti ọ̀gá bọ̀ àfáàbí nínú ọwọ́. Àgbàgbà lórí orí yóò ṣá àlá. Àjọsìn àfáà kan náà. Afawa message. Bàbá ní kẹ́kẹ́ sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ìyá wa àgbà Al-Abida wọ́n 2,000 naira. Ọlọ́run máa bọ̀ ọ́ lọ́sàn-án ìdílé. Àti gbogbo àwọn ọlọ́pẹ́ wọn àti gbogbo olùfẹ́ wọn. Àmín. Gbogbo àwọn táwọn jòkólẹ̀. Wọ́n ní kẹ́ jòkólẹ̀, wọ́n lè jòkólẹ̀. Ní àjòkó. Ẹ̀dá kò ní ìṣẹ́jú kan sí kejì. Àwọn àfáà àbá tí wọ́n kọ́ bá wa sọ̀rọ̀. Àti bàbá wa Ajíkòbí ẹ̀dá kan á ṣe àdúrà fún wọn. Àwọn bàbá òsì ńlé wọ́n wà ní Àjàṣẹ́. Ẹ̀dá kan Suratul Fatiha ní ìwà yìí. Àmọ́tá kátó sí ẹjẹ́ pé Allahumma salli. Allahumma salli ala sayyidina Muhammadin. ala sayyidina Muhammadin wa ala alihi. wa ala alihi wa ashabihi. wa ashabihi wa sallim. wa sallim. Àmín. Àmín. Kò sí àròyé kankan mọ́. Suratul Fatiha. Àfáà wa àgbà Sheikh Bukhari. Adamallahu hayatahu. Bí ọ̀rọ̀ tààfà náà ti rí ohun ìyá wọn náà. Olúwa ọlọ́lọ́mọ yẹ báràkà Allahu tí wọ́n gbàdé àyín. Wọ́n wá jẹ́ nìkan tó ti pa àwọn náà wá mọ̀ ọ́n. Ẹlòmí àgbà pé ibi tó ti gbilẹ̀. Kò síbi tí wọ́n dé tàbá wọ́n dé láyé ilẹ̀ máa rọ́ ni. Inú àdúrà táwọn náà máa gbé lọ́wọ́ 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 tó fi lẹ́nu pé tí wọ́n ń bọ̀ ìlú sì máa rọ́.
ọlọ́run wọlé àyà wọ́n wọlé àbàbá táàbà wa bàbá rí tara wọn jáde màmá àwọn àbá lókè wọn máa dùn òkè náà làbá sí wa ẹ bá ti délé wọ́n lè fi bí ọdún ọ̀pọ̀ ọdún fún un náà. تبارك من فعل الأمور بعلمه. ìjọ táwọn náà ń gbà kọ́dà wọn ṣe bí kájárẹ́ ṣe ń gbà bí ìgbà tá a bá ń ṣeré ni. Ramadan ní kọ̀ ìgbà tó wọ́n ṣẹ̀gbẹ́ ní mo la kéwú dé lọ́dún tó lọ sẹ́bẹ̀ ti gbà mú àti bẹ̀ Suratu Yusufu rọ́ọ̀dù ó ti hàbọ̀. تبارك من فعل الأمور بعلمه وذلله أهل السماوات والأرض. àbá àwọn àbọ̀ká tó tún wá ní zakaru wọn gbóná púpọ̀ zakaru àbọ̀ká rí gbóná púpọ̀ àwọn magnetic brain. Yes sir. تبارك هذا الأمور بعلمه أهل السماوات والأرض. الخط تريم خط نصف العين. bẹ́ẹ̀ bá ní arthritis ẹ̀rọ tó fi ní ìsọ̀rọ̀ wọ́n bẹ́ẹ̀ nìkan pé ní lókun sí láti yorùbá nẹ́bí mú. ẹni tó bá ní arthritis dáadáa ìwé ló ní ni o ìkéwú ló ní ni o wọ́n pè ní nisful ilm ìdajì mímọ̀ ni. alájà wa bàbá ló ṣe dáadáa fún wọn ẹgbẹ́ àwọn oṣù gbà ẹlẹ́kùn máa ṣe amínà. àmín. ìdajì mímọ̀ ni bẹ́ẹ̀ lẹni tó lọ́n bá fún ní fásilẹ̀ lè xìtọ́ wọ́n mọ̀rọ̀ sọ gbogbo ẹ̀rọ náà bàbá bàbá wa bàbá rí wọ́n ní arthritis. lẹ́nu ọ̀nà nígbà tí wọ́n ti wà ládìpọ̀ bíi tí o ti kó lọ ààfin ńlá lọ́wọ́ fẹ́ òfin lọ́wọ́ wọ̀ bẹ́ẹ̀ ẹni wọ́n kọ́ sẹ́nu ọ̀nà pé nàṣíbù al-mar'i láyé la ilaha illallah ẹni tó kó kúnlẹ̀ fún ara rà òkè amọ̀ta á bèèrè ẹni táwọn kúnlẹ̀ fún lára bá bàbá rí kọ́ra mo tó kún ní sinna ẹni tó ga ni torí wọ́n ti wà ó tó mẹ́gbẹ́ náà. ọlọ́ba akẹ́ bàbá wa lé kéré. àmọ́ ọlọ́run wọlá gbogbo tí ń wí lọ́wọ́ yìí kò sí tí àpàdà sí ikú ìpa. ọlọ́run ò àbábọ̀ kárí mọ́ni wọ́n lé ẹ̀rọ kò kẹ́yìn. ogun iná ló fi lọ sàgbákò mọ́ ìlú ṣẹlẹ̀ sáà. àmín. ó tún wá ṣe wọlé ní ẹlòmíì ò lè ràn fẹ́ náà. ẹlòmíì ló ṣe gbogbo ẹ̀wọ̀n ní gbogbo ayé lọ́dọ̀ ló máa fẹ́ràn wọn. àwọn àgbà ti ṣeré ipá pẹ̀lú wọn rí. ẹ máa rántí àwọn àsìkò rí. kọ́dà ló lè wọ súdíò nítorí ẹ̀ wọ́n kọ́dà wọ́n pọ̀ rẹ̀ nù àfa àdé àfa. kàkà kó dé àwọn tí ń sọ̀rọ̀ nílé. àwọn tó wọ sójú àti gbogbo àwọn tó ṣe jọ́nà mo bèèrè lọ́wọ́ jẹ̀mọ́ àwọn àdá. ọlọ́wọ́ la gbogbo jẹ̀mọ́ ìwọ́lá làdí àgbà wọ́n là fà àgbà tó wà pẹ̀lú pàtẹ́ àti mo fẹ́ ké. ọjọ́ kan náà adájọ́ àgbà ń ṣe wá sí lọ́wọ́ tí mo ti tàbí ìmọ̀ wà ń bẹ̀. wọ́n pín fún ẹ̀kọ́ kárí rẹ̀. ọ̀kí ara wa mọ́ máa ń pè. wọ́n ní ọ̀kí àdàrí yẹn. ọmọ tó ń gbó òun wọn púpọ̀ wọ́n ti pé tèlé bàbá bèèrè tẹ̀lé ká bàbá 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 rí dé ojú wọn lẹ́yìn sọ́rí wọn lọ bá rí wọn ní náà kí ló dé kí ló ṣe láti gbà yíká sí bèèrè gbogbo ẹ̀dá fẹ́ lọ sí èyí tó ṣẹ́jú méjì fáwọn ọmọ kìí àlàjì àgbà. àmín. láti inú ìjọ tẹ̀ wí inú yẹn tó púpọ̀ jọ náà. ẹgbẹ́ tí mo bẹ́ẹ̀ di gba owó lọ́wọ́ rẹ̀ ní olè gbowó láàrin. ẹ̀yin bá dé bàbá. wàláhì láti inú wọn dùn púpọ̀ jọ náà. wọ́n ti fún mi lówó kan ní ìṣe wàláhì mo rí ọlọ́jẹ̀ tó kú wa ẹlẹ́wọ̀ kó wà fà àti ìwọ̀n náà kò wọ́n.
ní kí bá díẹ̀ náà bàbá wa ní wọ́n ní bọ̀kárí ọlọ́wọ́ kára àlùbáríkà bẹ́ẹ̀ ti rí náà nù wọ́n ní torí wọ́n ní wàhálà rẹ̀ pọ̀ bó tó di lálẹ́ nísìnyí òun náà ló ṣe nọ́ọ̀sì fún bàbá rẹ̀ dà àbá rẹ̀ lálẹ́ tọ́lọ́wọ́ wọlé gbogbo jẹ̀mọ́ yìí ó ní àlùbáríkà tá a parí wà sí tán ẹ̀sìn bẹ́ẹ̀ ní ẹni àti ìwọ wà dẹ̀rú kọ́ wà ní wàá fún mi náà wò fún mi. السماوات والأرض وقدر الأرزاق بين عباده وفضل بعض الناس فيها على بعض وفضل بعض الناس فيها على بعض. Àmín. Inú wọn dùn lọ́nà ó sì mọ bó ṣe pè gbogbo kábà ẹ dákun àdúrà ẹ̀já sí ìrọ̀lẹ́ yìí tó lọ́tọ̀ nípa tí ẹ̀já ké àfún àwọn Buhari gbogbo tí ń jẹ́ ṣìṣe lọ́nà ìjọba kan. Àmín. Sọlá nàbí lọ́dọ̀ ọlọ́run fún ọ̀dọ́ kọjá mà lẹ́nu dáadọ́ tó kíyèsí tí ọba máa ṣe ó kọ̀ ọ̀rẹ́ nìkan kó ń gbé kí mọ́. Bí ẹ ti wà yìí fi sí bí wọ́n fi sí àfa àwọn àkàdékò ṣé mo gbà bísíǹnẹ̀sì dìbò gíní lẹ́kọ̀ọ́ ọlọ́run ṣàánú yín. Àmín. Bàbá wa nísàlẹ̀ àdúgbò ẹni kan pákó alájà bẹ gàbárì pákó tí mo bá ẹlẹ́kọ̀ọ́ ìgbìlẹ̀ fa bàbá lọ́wọ́ kẹ́ bàbá wa. Ẹ̀ka bá ṣe amínà àbẹ̀kú làwọn ti wọlé fún fúrọ́ọ̀mù tá a ní lálẹ́ àti láàárọ̀ náà nígbà tí ìdájọ́ ṣe é kẹta yóò lálẹ́ ọlọ́run bí tí mo á tó lójú bàbá àtìlẹ́yìn wọn torí tá a fẹ́ ṣe yá àti ọ̀nà náà ọlọ́run ti mú wọ́n bàjẹ́ bẹ́ẹ̀. Agbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run sì ní ọgbà ẹ̀ka ṣe amínà ẹ̀ka kẹjá fi fàtì àná ọlọ́run àwọn náà lọ́la lè dé o àwọn àbúrò àti tó kọ́ wọn nígbà tí wọ́n kí wọ́n ní sùkúrù yóò parí rẹ̀ ní sùkúrù ní alẹ́ adẹ́rì àdẹ́kù tí ilé pé yóò kú pé ọlọ́mọdé ṣe sá. Yóò jẹ́ àpá àpá tó mọ pé wúlò yọ tẹ̀ lọ́rùn lára pátí àyè bọ́ọ̀lù sọ̀rọ̀ kan bí mo ní àárí farabalẹ̀ lára àpá àkọ́kọ́ ẹlòmí ò ní ìlú àti ìwà tó lòun bí tí ń náwó lọ́nà òun yóò ti bọ́ọ̀lẹ̀ ọlọ́wọ́ bá a sàánú rẹ̀ sí ẹ̀rọ bá a ṣe ámínà àwọn àwọn ẹ̀dàpọ̀ kí fata. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Ọlọ́run kan. Wọ́n tó bá gbé ọ̀nà kàríkà. Ọlọ́run kan. Ọlọ́run pa fún ní bìdúgbò rí. Ọlọ́run pa fún ní bìdúgbò rí. Tí ọjọ́ dà fún wọn náà. Ẹ̀dá pẹ̀tẹ́ wọ́n yẹn. Àdúrà lẹ́ẹ̀kejì. Àwọn bàbá wa lẹ́jà kò sí ilé amúratá dìde. Àkànná ni wọ́n sì ti lọ. Ó sì bà sí. Nígbà tí pé ìgbẹ́ náà ó sì bà. Ó ti níjọ ni wọ́n. Ọlọ́run ààbò rẹ̀ àti sọ̀rọ̀ ọlọ́run bá wa fi sọ wọn. Àmín. Bàbá wa bí sánà náà wà pẹ̀lú wọn. Bí wọ́n ti jáde ní pẹ̀lú bísímìláì ọlọ́run ní wọ́n wọlé pẹ̀lú alhamdulilayi. Èyí àtàpọ́nlé ọlọ́run bá wa fi pẹ̀lú wọn. Ẹgbẹ́ bá ṣe àmín. Ní ìwà yìí èyí ìdàbí. èyí ìdàbí ọ̀rẹ́ ṣe. إِنَّا فِيهِ رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الذي أطعمهم من جوع وآمنهم من خوف. Aláàjì wa alárápé lókè èrú yàmá àfáàrù sílánì mi ni wọn abábàbá náà dúpẹ́ fọlọ́n púpọ̀ ọlọ́ni wọn ráyé lò wọ́n ti lọ wájú ọlọ́run báyìí ọlọ́run sábà ké bàbá náà. tá a bá ti ké kúrò náà tiwọn tán á wà tẹ́wà gbà tiwa látò máa lọ ní báyà. bismillahir rahmanir rahim qul huwa Allahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad. àmín. gbogbo jama ìjà tẹ́wọ́ sí wọn náà. olúwa afọláàánú rẹ àfitì ọ àbá àtẹ̀yìntẹ̀ lọ yìí ẹ padà ẹ dìbò lẹ gba fatia àpọ́nlé lẹsẹ̀ gbọ́dọ̀ lára wa ọba alági ní pọ̀lọ́pù tí ní í ṣe fún ọ ọlọ́wọ́ jọ dá fún yín àbí ẹ tẹ́wọ́ fatia ọlọ́run nígbà táwọn afọ àwọn sọ̀rọ̀ ní ìsìn wọn ń ṣàdúrà ìlú lórí bó ti rí
ìdàkùn kò sẹ́ni kankan tá a lè pè tó ju ọlọ́run. wọ́n lè umurana khiyarana wala tuwalli umurana shirarana. ó wọ̀lú fi wọ́n síbẹ̀ tí wọn náà ń bẹ lára wa. ọ̀kan náà àwọn ẹni rí ó ní máa pè wọ́n lọ́hùn wọ́n ní ilà àdìgbò lọ́ha. وإني لعبد الله والأمر ضيق علي فما ينفق أن يتفرجا وإني لعبد الله والأمر ضيق وإني لأدعو الله والأمر ضيق. ìyàwó ọba àgùnbíwò yìí ìyàwó ọba bíi tí wọ́n lọ́dọọdún fún wà sí bàbá wọlé àdúrà tá a ṣe lọ́dọọdún tá a ṣe àìsàn lálẹ́ yìí tá a ṣe àdúrà lọ́la ọgọ́ta àlùkùránì àti mẹ́fà làwọn akí gbogbo tó kò ní mẹ́ta lọ mẹ́tẹ̀sì ọ̀la wọn bí yòó wọ́n náà máa bọ̀ wá bẹ́ẹ̀ àti pásítọ̀ ọ̀la tẹ́lẹ̀ wọ́n láti kùránì ìtọ́ bá sọ̀rọ̀ ní ọ̀rọ̀ wọn náà bá sọ́ nílẹ̀ fún. والأمر ضيق علي فما ينفق أن يتفرجا. àwọn ní ọ̀lì mọ̀ bí ọlọ́run náà ló kọ́ra bí nǹkan le. ورب فتى سدت عليه وجوه أضاء لها في دعوة الله مخرجا. ẹni ọlọ́run o ìwọ ló ní àmọ́ ìwé ọ àtẹ́wọ́ sí ọ ọ̀sẹ́ni tí mo ń gbàdúrà ẹ̀dá apá níbi akẹ́kọ̀ọ́ níbàyí àmọ́ látúnṣe ni wọ́n lọ ìmísí gbà pé yóò da dédé yóò da dára àti àrọ́mọdọ́mọ àánú rẹ̀ là ń retí ọlọ́dà bò wá àgbàdà. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. ọ̀kan nù ajá náà sì fún bàbá wa ajíkòbí ọ̀gbẹ̀zá ìjókòó yìí lọ́jọ́ mẹ́jọ lágbára náà bí ó ṣe lọ́ǹtì pé ọbẹ̀ gbé àlùfáà nìjáde yíṣu àmà ọlọ́run wọlé gbogbo jama yìí ọjọ́ náà lọ́jọ́ kó ìwọlá lùbáríkà bàbá wa tí a mà ló wà jókòó lẹ̀ àti gbogbo ẹ̀yin bàbá wa jókòó lẹ̀ àti gbogbo ẹ̀yin ya wa ẹ̀yin bàbá wa oríire tá a ṣe méjì ó dorí ibú yàtọ̀ ìkọ̀ọ̀kan wọ́n gbà ọ̀yá jama bismillahirrahmanirrahim subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.